onígbọ́ ọmọ kúlódò ẹ̀kọ́ onígbọ́rí lámúlẹ̀ wálé ìjọba bàbá mi apàṣán kárí ibi tí aya kẹsẹ̀ bọ̀ aṣogun àga àṣẹ àgbàgbọ̀n àwọn ni ọmọ mú wálé mọ́ ọmọ wí fún nǹkan ìmí ẹ̀já ló fi ń gòkì ẹ̀kọ́ onígbọ́rí bàbá máa ṣe gbà ó èrìmàgbò tó nílé òkújọ́ bàbá máa ṣe gbàgbé àfárá yọmọlójú máa rọ́lú èjì àwọn tó ń sọdún ọdún ni ó bàbá ò kẹ́fùn mi èrìmàgbò tó nílé òkújọ́ lọ́sẹ̀ mi tọmọtọmọ òmìnú ń kọ́ mi ẹ̀kọ́ onígbọ́rí wo pẹ́jà ọbẹ̀ o àyà ń fò mí wo pẹ́jì ìjà o ẹ̀rù ọ̀gẹ̀jọ máa ń bà mí ẹ̀kọ́ onígbọ́rí kí n má bàa fẹsẹ̀ gbọ́rù kan jẹ bàrí aláwọ̀ mi lẹ́pọ̀ ládẹ́bà ọmọ àjẹ́ ayé kẹ́ máa pọ̀ ọmọ àjẹ́ ọ̀run jẹ kìnìún ìjámọ́lẹ́yìn ẹkùn o tàlẹ́ lè já mi lẹ́yìn bàbá mi yọmọlójú ọmọ kúlódò yọmọlójú gbèsè rẹ̀ dé màyàmàyà tí òjọ́ mọ níbi ní rẹ̀ tètè délé ẹ̀kọ́ onígbọ́rí gbalẹ̀ àná ẹ̀ lọ ni yọmọlójú máa rọ́dún èjì yọmọlójú èmi lòrù bí odò òrìṣà ọkọ̀ lórí èmi lọ sálẹ̀rù o ẹ̀kọ́ onígbọ́rí èmi lọ sálẹ̀rù bí ọ̀sàsàn orúnpọ̀ kẹ́ orúnpọ̀ mọ̀yẹ́bíyẹ lábẹ́ àsán òjò tó ọmọ rìn lábùwẹ̀ má dá ọmọ gọ̀dígọ̀dí tí mi kégún jó ẹ̀kọ́ onígbọ́rí mọ́ mi èmi ò máa sọ fẹ̀rẹ̀ bàrí ọlọ́wọ́ bàrèdè. orúkọ mi ni ọmọọba Fẹ́mi Ọlálérè. Ọdún tí à ń ṣe lónìí ó jẹ́ àṣekágbá ọdún Egungun ní ilẹ̀ Yorùbá. Egungun ó ṣe pàtàkì fún oríṣiríṣi nǹkan. Àkọ́kọ́ wọ́n fi ṣe ètùtù fún ìlú kí ire kó lè máa ṣẹlẹ̀ nínú ìlú àti pé kí ìdààmú kó máa sún síwájú. Lẹ́yìn yẹn wọ́n fi ilé ìtaṣe lóyìn ẹ̀ rí pé wọ́n bẹ́ ẹran ìyẹn gbogbo yẹn wọ́n fi ṣe ẹ̀jẹ̀ owó yẹn tó wọ́n ta sílẹ̀ wọ́n fi ṣe kóòtù kó bà kí àlàáfíà kó lè máa wà nínú ìlú. Then ẹ̀ rí pé àwọn Egungun oríṣiríṣi ni wọ́n kóra wọn jọ. Ó fi ìrẹ́pọ̀ tó wà láàrin wọn ẹ rí i pé wọ́n máa ń sọ pé Egungun kan jọ́ tí ọ̀kan bá jáde ìkan ò gbọ́dọ̀ jáde ọjọ́ tí ọ̀kan bá jáde ìkan ò gbọ́dọ̀ jáde. Eléyìí tó ṣẹlẹ̀ yìí ó fi hàn wípé ìkan kan náà ni gbogbo wọn pé ìrẹ́pọ̀ wà láàrin wọn. Bẹ́ẹ̀ ni wọ́n kóra pọ̀ kí àlàáfíà àti ìlọsíwájú kó lè bàbá bá ìlú ni wọ́n ṣe ń ṣe léyìí.